Apataewi dé lónìí ọjọ́ ìbí Mrs. Bọ́ládé aya James kí n gbẹ́nu dákẹ́ òwúlò ó jàre olóríire obìnrin tó tún láwọn olóríire ọmọ ìyá Olúwatósìn ìyá Ọlánìkẹ́ ìyá Ọláyínká ìyá Oyíndàmọ́lá Ọlánìkẹ́ ló ní ká wá máa kíyọ ká máa kéwì fún ọ ó ní kí kíyọ délé bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹlẹ́yẹ ti wẹ́yẹ̀wẹ́yẹ̀ lọ́dọ̀ ògbàrà òdì àgbàgbàrà ló sì èrùṣèkà kọ́kẹ́yẹ orí ògùn orí jẹlú gbàrà ọmọ elérùkó sàn dàrọ̀dàrọ̀ lódò ọmọ elérùkó àpọ́njọmọ ọmọ elérùkó sàn yayaya omi akọta ọ̀dọ̀ gẹ̀dẹ́bà lórí igi ó dàbí aṣọ pupa léètì àgbùnrín alátìlò kan mọ̀dùnrín jẹ̀gẹ́ ńkè tí mú sọ ni èsì parun ẹjẹ ọmọ ọlọ́sọ̀kòdìjọ olórí méjì àgbàgbà òkè ọ̀nà èjò lórí yíyan èjè lùkàrà yíyan ìjó díjọ́ ọdún ọkọ ìyan sanra ọmọ ògúndẹkú bàbà àgbẹ̀dẹ́sù àálẹ̀ kẹ́kẹ́ ó sí òkè òwúwo orin dá obìnrin rẹ̀ lásì ó kú ọdún ó kú yèdún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ láàrin àwọn ọmọ lágbára lọ́wọ́ Olúwa ọba Apataewi lèmi ń jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169302775 kò gbéra pa ó ti tún tá a forí ìlú sọlẹ̀ níbi ojúmọ́ ti mọ́lé tó tó ilẹ̀ sílẹ̀.